Bàbá wa Sòókò Fárintilẹ̀wò, ǹjẹ́ lẹ lè bá wa sọ pàtó àwọn ìdàgbàsókè tó bá ìlú Ìwó látìgbà tí bàbá wa Ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Télúwà tí wọ́n ti jẹ? Ẹ dákun ẹ bá ní kà á ní ṣókí. A dúpẹ́ f'Ọlọ́run. A kí bàbá wa Olúwo lẹ́ẹ̀kan sí i. Kọ́lọ́mọ àṣàlékún àánú fún bàbá. Àlọ́ àbọ̀wọ́n kọ́lọ́mọ bá wa fi sọ́tọ̀ wọn. Láti ọdún 10 sí ìsìn tí bàbá wa ti débí, a dúpẹ́ f'Ọlọ́run. Kódà láti ilé ọ̀ǹtọ́, ìdàgbàsókè àkọ́kọ́ ìṣífì máàmù tá a kọ́kọ́ jẹ. Ìmáàmù yìí pẹ́ ọdún kan oṣù 9. Ìmáàmù eléyìí ló lo ọdún 9 ó lé. Olóríire bàbá yìí. Area command ọlọ́pàá tí wọ́n ti fà tí wọ́n rí fà á kí àwọn airport àti gbogbo àwọn ọmọ tó gbìyànjú wọ́n rí iṣẹ́ nígbà tí bàbá wa Olúwo débi tó dé area command ọlọ́pàá tó kó division 8 sínú bàbá wa lásìkò wọn náà mú dé area command civil defence tó kó local government 15 sínú lásìkò bàbá wa Olúwo ìlódé. Adúpẹ́ f'Ọlọ́run. Ẹ lọ wo Ìwó roundabout ẹ̀rí bí Toronto bẹ́ẹ̀ lórí. Bàbá wa Olúwo nígbà tí wọ́n dé ọ̀nà òkú náà tí gbogbo ìlú ti pàtì tí ò ṣe é rìn màládá láti Ìwó s'Óṣogbo láti Òṣogbo sí Ìbàdàn. A kí bàbá wa Olúwo, àwọn náà gbìyànjú. Ẹ tó bá wò èmi gan mo sì ní lórí fóònù tẹ́ pé bàbá wa gbà lórí katapila tó jọ ṣe títì náà láti Ìwó s'Óṣogbo láti Òṣogbo sí Ìbàdàn. A kí bàbá wa Olúwo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Bàbá wa yìí ṣe ìgbìyànjú ní ayé gọ́vnà Oyètọ́lá àti gọ́vnà tó wà mẹ́rin Ìbàdàn yìí. Federal road from Òṣogbo to Lagos wọ́n sáìn ẹ̀ láyé bàbá wa Olúwo náà ni. Federal College of Education láyé bàbá wa Olúwo náà ni. National Open University láyé bàbá wa Olúwo náà ni. Ní Ìkirèlé School of Nurse Mercy College tí University wà ayé bàbá wa Olúwo èmi tí bàbá wa Olúwo ìfilélẹ̀. Bàbá wa Olúwo ìsìrè wọ́n fẹ́ràn gọ́vnà Adémọ́lá pọ̀. Wọ́n fẹ́ràn gọ́vnà Adémọ́lá tí bàbá wa ń sọ Adémọ́lá afẹ́rẹ̀ torí pé Adémọ́lá Ìwó nílùú rẹ̀ kejì ní fi ń gbìyànjú láti ṣe dáadáa sílùú. Double náà fẹ́ bẹ̀rẹ̀ ní next month ẹni next week ọ̀sẹ̀ táwà yìí ní ó bẹ̀rẹ̀. Àná ni bàbá wa Olúwo lọ gbogbo ẹ̀ tó kàn bàbá wa Olúwo fìtì fún wọn ṣùgbọ́n ìdàgbàsókè ní àrọ́gbẹ́dá sí láyé bàbá wa Olúwo sínú ilé lẹ́fẹ́ sọ ọmọlú àwọn àgbàlagbà àwọn arúgbó bàbá wa Olúwo wọ́n wọbẹ̀ àìmọye ọmọ Ìwó tó ti wà ní Federal Works àìmọye ọmọ ìlú tó ti ní ìdàgbàsókè. Oúnjẹ ọ̀fẹ́ ńkọ́ tí ò sí ẹnì kankan wọ́n sì talẹ̀ bàbá Olúwo talẹ̀. Ọlọ́run ló kẹ́ wọn láwọn aṣọ oúnjẹ láti ọdún 10. Àwọn bàbá wa tó ti lọ náà ti ṣe lẹ́rìí oúnjẹ láti ọdún 10. Monday Wednesday Friday ní tẹ́lẹ̀ làwọn wò pé àwọn ọmọ yẹn tó ti ń pọ̀ sí. Bàbá wa wá wò pé ẹ̀yin ọmọ mi ó sàmọ̀ jẹun tẹ́ láti ọdún 10 di sí 10 years ẹ̀tún wò wọ́n ta wọ́n tún wọ́n bẹ àìmọye ìrànlọ́wọ́ ọkọ̀rọ̀ tí ó ṣe ká àìmọye opó tí bàbá wa Olúwo sọpá fún tẹ́rẹ́ àwọn ọmọ wọn lọ sí school institutions empowerment oríṣiríṣi náà mélòó láti àlè kápẹ́ ní gbogbo Ìwó fi ń pe bàbá yìí ní ọba Àpègbórẹ́ ní first
asore máwẹ̀yìn asore má fi búyàn. So a kí bàbá wa Olúwo gan kọ́lọ́wọ́ wa wọlá dáadáa wọn kó jẹ́ kẹ́mi wọn gùn kó dá wọn sí fún ilẹ̀ wo àwọn ọmọ ọba tó ń bínú àtúrọ̀ wọn lẹ́ẹ̀kan sí gbogbo wọn náà wà gbogbo àwọn ọmọ ọba yìí gbogbo wọn náà wà pẹ̀lú bàbá wa Olúwo ọ̀rọ̀ títí agídí ti ṣòro gbàǹkà lọ́wọ́ bàbá èèyàn àwọn àti lọ kọ̀kọ̀kọ̀ àti ṣe wàhálà gan pé agídí ò ṣe gbàǹkà lọ́wọ́ bàbá èèyàn àbíkájọ fi sùúrù gbà gbogbo àwọn bàbá wa yìí kọ́lọ́jẹ́ mi wọ́n gùn wọ́n jẹ́ wọ́n láre kú gbogbo àwọn bàbá wa yìí ti gbìyànjú àwọn àgbàlagbà bẹ́ẹ̀lì tí wọ́n dẹ̀wà pẹ̀lú bàbá wa Olúwo kọ́lọ́ bá wa ṣàlékún àlùfò so ìwọ Olúwo kò ní bàjẹ́ gbogbo ọmọ wo a máa lò kéní akí ibot látòrí Professor Daoud láyé Olúròdé òun náà ṣe wàhálà tó pọ̀ gbogbo ibot ṣe wàhálà lórí ọ̀rọ̀ yìí so ìwé òdẹ̀ kí àkílé láìpẹ́ láti forí balẹ̀ fẹ́ ní kàkà jù pé kí lọ síwájú máa wà fún ìwọ̀n so ìwọ̀n síwájú náà yóò ṣe mọ̀ wọ́n nìkan láàrùn náà.